bàbá Sheikh Adam radiyallahu ta'ala wọn kọ́ wa láàrinfín àmọ́ tó bá yájú sí ẹ tó tọrọ àrinfín jẹ́ kó fìlì ẹ̀. tó fà á tí mo ṣe àtáàkì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin alùsùnà wa jàmá àmà tó àtáàkì ilé nílẹ̀ kan sí ọ̀pọ̀lọpọ̀ nù yín pàápàá jùlọ ìtàn máa wá social media nígbà tọrọ bọ̀bọ̀ kí lorúkọ ẹ̀ bọ̀bọ̀ onífàyè kí lorúkọ ẹ̀ ẹ bá rán mi létí orúkọ ẹ̀ tó sọ ń gbà náà pé òun mọ ibi tí Sheikh Adam fara pamọ́ sí nígbà tó fẹ́ dá Markaz sílẹ̀ pé òun kódà òun mọ ibi tí Mudiru fara pamọ́ sí nígbà tó fẹ́ jẹ Mudiru Markaz. èwo nú ẹ̀yin alùsùnà wa jàmá lẹ jáde tẹ against bọ̀bọ̀ onífàyè ń gbà náà èwo nú yín ló jáde láti against bọ̀bọ̀ ìgbà tí gbogbo nǹkan má tẹ̀ rí bẹ́ẹ̀ ilé ikọ́ gbàgbé wọn lè ṣerú eléyìí ṣèbí gbogbo yín inú yín ń dùn ni èyí tó bá wá ṣe fídíò nípa pé òun àtàkì onífàyè ń gbà náà kó sẹ́ndì ẹ̀ àyàfi àwọn èèyàn tó jẹ́ olólùfẹ́ Mudiru sánsan ló dúró ń gbà náà bí ọ̀kan lọ́mọ. nígbà tí mo play audio kọjá lórí àwọn audio tó kù bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn ẹyọ kan àbí méjì tí mo tún fẹ́ pè lórí ọ̀rọ̀ yìí mi ò fẹ́ lè rí pé wọ́n rẹ́dí àti sọ anything lórí ẹ̀ mọ́ mo fẹ́ lè rí pé wọ́n fẹ́ sọ anything lórí ẹ̀ mọ́ that's why tèmi ṣe rí pé wẹ́ ibi tá a lọ ayé dé nìyẹn ayé ti wà ń bi ká máa pẹ́ǹdì ọ̀rọ̀ ká má lè sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà látara pé bí wọ́n ń bẹ̀rù ẹni tó fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ àbí wọ́n ń bẹ̀rù pé nìkan ó máa sọ̀rọ̀ against àwọn látara pé àwọn sòótọ́rọ̀ nípa nǹkan ṣùgbọ́n o èmi ò ní dákẹ́ mi ò ní gbò lórí ẹ̀ o ẹ ní máa rí mi ní gbogbo ìgbà ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ náà ni torí mi náà níṣẹ́ tèmi tí mo rán ẹ gbọ́ ṣùgbọ́n a máa dùn mí ní gbogbo ọ̀sẹ̀ tí ọ̀rọ̀ yẹn bá tún rántí ọ̀rọ̀ yẹn báyìí màá máa sọ pé ṣáwọn tí ó wà tó ń sọ̀rọ̀ yìí ṣé ẹ̀ ní làákàyè ni ṣé ẹ̀ ní làákàyè ni ṣé inú yín máa dùn tó bá jẹ́ pé inú yín tẹ̀ máa dùn náà tó bá jẹ́ pé bàbá Mudiru Markaz wọ́n bá bá kíní yìí lọ tó bá jẹ́ pé ńgbà tó máa bá lọ tán wọ́n á bá nǹkan bẹ́ẹ̀ lápò wọn tẹ́ bá bá nǹkan bẹ́ẹ̀ lápò wọn ta lé léyìí ṣe rí máa rí kọ́mẹ̀tì mi màá fẹ́ dáhùn yẹn lóhùn ẹ má bínú ẹnìkan ní you need a lawyer to help you you don't record people without their consent and then published it if Mufti takes you to court you will be in problem as a blogger let your lawyer educate you on cybercrime òpònú ni Abiola má bínú òní làákàyè àkọ́kọ́ ni pé mo ti sọ̀rọ̀ ìṣáájú I know the consequences before I do anything I know I don't care I don't give a damn about this okay now the consequences that I know there will be two consequences about this is either they take me to court or they come out and talk about their do that's just it mo ti sọ fún yín tẹ́lẹ̀ mo dẹ̀ ti wá máa ń sìn mo dẹ̀ ti ṣe apology lórí ẹ̀ wípé kó má bínú pé mo record wọn unaware ṣùgbọ́n tí ò bá wá tó wọn kó gbé mi lọ court. Do I look like a coward? I'm asking you. Mr. Man, do I look like a coward? The worst tell is Nigeria can boycott me, and that's just it, and we go to court from there. That's it. But mind you, me ò ní kankan tí fẹ́ lose. Wallahi mi ò ní kankan tí máa lose. Gbogbo àwọn nǹkan tẹ́ ń pàtàkì ní Nàìjíríà gbogbo yẹn kì í ṣe ẹjọ́ gidi kan bí. It's just civil crime ni. Criminal offense, civil ni by now. So I've told you guys already. I got nothing to lose about this, and I'm ready for any consequences of it. I'm ready for it. So don't be surprised about that. So guys, mo máa pè bàbá onílé márùn mo kọ́kọ́ pè. Tẹ́ bá rántí, bàbá onílé márùn lèmi kọ́kọ́ pè lórí ọ̀rọ̀ yìí. Ẹnìkan ní kí ni problem rí dùn àyà. Problem náà ni pé a gbọ́dọ̀ sọ tọ̀rọ̀. A gbọ́dọ̀ sọ tọ̀rọ̀. Gbọ́ a gbọ́dọ̀ sọ tọ̀rọ̀. Tọ̀rọ̀ Ọlọ́run ní kọ́ wa ní Al-Qur'ani. Ó ní wala talbisul haqqa bil batil. Abẹ́ gbọ́ ni. Wala talbisul haqqa bil batil. Wa taktumul haqqa wa antum ta'lamun. Gbọ́dọ̀ jẹ́ nìkan tá máa fi rọ́bù tọ́mọ́lẹ̀. Àbí kẹ́ máa pa òdodo mọ́ lẹ́yìn tẹ́ mọ̀. Wẹ́ mo rí mo rí comment ẹnìkan sí ó ní Ridwan you didn't have sense. That means I wasn't with my sense before, right? Lọ kọ́ òyìnbó kẹ́ tó máa kọ́ òyìnbó. Ọjọ́ pé kí ó nìkan ní gbogbo yín ké kiri. Ọlọ́run fa àlùbáríkà sí ìtẹ́ ké o. Ṣùgbọ́n ẹ lọ kọ́ òyìnbó kẹ́ tó máa kọ́ o. So ẹja sọ̀rọ̀. Bọ́dà ẹ̀ máa ń gbọ́. Àmì ò gbọ́ sà.
mo ní òfin tí ń jẹ́ ìmọ̀ ẹ bá kẹ́ máa fọ́lọ̀ mi kẹ́ máa ṣe náà. analysis ṣe fẹ́ bẹ̀rẹ̀ ni o kí ẹ̀mí Adébárí Ọ̀kànlọ́mọ ẹ káàbọ̀ jàre analysis ṣe fẹ́ èèyàn kan ni tó máa sọ̀rọ̀ fearless wọn kí anything tó bá máa ṣẹlẹ̀ tó wọ́n ti tán sára lé yẹn wọ́n ti tán sára Markaz wọ́n ti tán sára Markaz tọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ báyìí bó bá ṣe rí wọ́n kọ́kọ́ la ilaha illa kọ́lọ́ bá ṣẹlẹ̀ kún àlùbáríkà àtẹ̀mí gígùn fún bàbá yìí gbogbo ọmọ tó bá jáde lára bàbá onílé márùn Ọlọ́run bá ṣe wọ́n ní oríṣiríṣi àlùbáríkà kọ́lọ́n bá ṣe fún wọn kọ́lọ́n bá gùn wọn lẹ́mí kọ́lọ́n wọlé tí mo ṣe fún wọn yìí náà gbogbo àwọn ọmọ tèmi náà àlùbáríkà tó pọ̀ Ọlọ́run bá ṣe fún àtàwọn gbogbo àwọn tó fẹ́ràn mi náà Ọlọ́run bá ṣe dáadáa fáwọn ọmọ yìí ẹ jẹ́ máa gbọ́rọ̀ bàbá lọ. ẹ mọ̀ pé mo sọ pé analysis la ṣe fẹ́ bẹ̀rẹ̀ mi ti analyse anything pa ọ̀rọ̀ yìí a kàn ṣe play ní jumlatan lágbélẹ̀ lódìdí without anything interrupting we didn't interrupt it at all you understand so a ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí ẹ̀ ní bàbá tó ti rẹ́ nìkan tó tún jáde again tó tún sọ̀rọ̀ against eléyìí náà a continue tí mo tàbá rẹ́ nìkan tó jáde àárọ̀ dẹ́lẹ̀ ọ̀rọ̀ tó wà ń lẹ̀ kò le ẹja sò tọ̀rọ̀ lórí ẹ̀ lèmi bá dèmi dúró lé lórí tó bá jẹ́ pé nítorí tèmi máa rántí ni pé tó bá jẹ́ pé bàbá yìí ṣaláìsí nígbà tí kìíní ṣẹlẹ̀ tọrọ àdó ìbá ilé jáde pẹ́rẹ́ wípé wọn bá lápò bàbá sẹ́ni tó fi sí wọn lápò máa sọ́kùn fi síbẹ̀ lápò làwọn ṣó máa sọ́kùn òun fi síbẹ̀ sẹ́ni yẹn máa sọ́kùn àwọn làwọn fi síbẹ̀ ẹja bẹ̀rù Ọlọ́run ẹja bẹ̀rù Ọlọ́run ẹ wo ìgbà mo dé n tó fa tí mo ṣe attack ọ̀pọ̀lọpọ̀ yẹn alùsùn náà wà jàmá àmà tó attack ilé nílẹ̀ kan sí ọ̀pọ̀lọpọ̀ nù yín pàápàá jùlọ ìjọba wa social media nígbà tọrọ bọbọ kí lorúkọ ẹ bọbọ onífàyè kí lorúkọ ẹ ẹ bá rán mi létí orúkọ ẹ tó sọ ń gbà náà pé òun mọ ibi tí Sheikh Adam fara pamọ́ sí nígbà tó fẹ́ dá Markaz sílẹ̀ pé òun kódà òun mọ ibi tí Mudiru fara pamọ́ sí nígbà tó fẹ́ jẹ Mudiru Markaz èwo nù ẹ̀yin alùsùn náà wà jàmá alẹ́ jáde tẹ against bọbọ onífàyè ńgbà náà èwo nù yín ló jáde láti against bọbọ ìgbà tí gbogbo nǹkan bá tẹ̀ rí bẹ́ẹ̀ pé ilé ikọ́ gbàgbé wọn lè ṣerú ilé ṣebí gbogbo yín inú yín dùn ni èyí tó bá wá ṣe fídíò nípa pé wọn àtàkì onífàyè ńgbà náà kó sẹ́ndì ẹ̀ àyàfi àwọn èèyàn tó jẹ́ olólùfẹ́ Mudiru ṣánṣán ló dúró ńgbà náà bí Ọ̀kànlọ́mọ bí àwọn míì bẹ́ẹ̀ bí èmi náà báyìí ló dúró ńgbà náà àtàwọn àfáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oníkùránì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ látara pé àwọn mọnú lé àfáà tiwa wọn ṣe nìkan tó ń wá ifá kankiri tó gbára lékiri ṣe gbogbo ẹ̀yà lùsùn náà wájà máa ń gbà náà ẹ support Mudiru lórí ẹ support àwọn tó jẹ́ àwọn ẹlẹ́bọ tó ń parọ́ mọ́ Mudiru Markaz gbà náà ni ẹ support wọn ni gbà tó jẹ́ pé ẹ̀tẹ̀rí wọn mùsùlùmí ẹ gbà wọn láàfáà àwọn àfáà láàfáà lẹ gbà láàfáà àwọn lẹ gbà ń bàbá yín nílẹ̀ Yorùbá mo ṣe ń sọ àwọn bàbá tiwa ní Sheikh Adam àwọn bàbá tiwa ní bàbá Kamaldeen Al-Adabi bàbá wa Wábùàjì bàbá àwọn àgbàlagbà tó ti ṣe wàhálà lórí ìsìlámù nílẹ̀ Yorùbá àwọn làáfáà àtàgbà àfáà tiwa àti bàbá wa gbogbo àmì ní Ibn Taymiyyah kí ló ń pè gbogbo àwọn àfáà tó ń bẹ ní westerners wọ̀nyẹn gbogbo àwọn èèyàn àfáà la máa rí wọn sí wọn ń ṣe àwọn bàbá tèmi inú ẹ̀sìn èmi ò ń tanra mi Ibn Taymiyyah o kìíní kan ni o gbogbo apáta ibi tó bá ti bẹ̀rẹ̀ débi tó dé èmi ò rí wọn ní bàbá tèmi inú ẹ̀sìn àfáà náà jẹ́ tí mo dẹ̀ lè lo ọ̀rọ̀ wọn mo dẹ̀ lè má lò ó kì í ṣe dandan mo lè lo ọ̀rọ̀ wọn mo dẹ̀ lè má lò ó àwọn tèmi lè lo ọ̀rọ̀ wọn láì kó kankan dànù àwọn làwọn Sheikh Adam àtàwọn àfáà mi ilẹ̀ Yorùbá tọ́lọ́ mọ̀ jẹ́ káwọn èèyàn kéwú ni kán dẹ̀ máa kọ́ àwọn èèyàn ẹ jẹ́ máa gbọ́dọ̀ bàbá nílé márùn lọ.